Ẹ káàbọ̀ sí ìròyìn yàjóyàjó. Ẹ máa tẹ̀lé Hajiara Malifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí. Ẹ bá wa like, ẹ subscribe kẹ́ ẹ tún follow wa fún àwọn ìròyìn ní ọlọ́kan òjọ̀kan. Kọ́lọ́sọ́ Kadija ní oníròyìn yín. Ìròyìn tí eléyìí ti máa kọ́kọ́ mú wá nílé tó ń sọ pé ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti fìdí ìpinnu rẹ̀ múlẹ̀ láti dènà ìwà ọ̀daràn nípasẹ̀ ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́, ìdàgbàsókè ẹ̀kọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwùjọ. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìpinnu yìí wáyé ní ìbámu pẹ̀lú àṣẹ tí ọ̀gá àgbà pátá fún ọlọ́pàá IGP Olatunji Rilwan Disu eléyìí tó ti pa tẹ́lẹ̀ tó sọ wípé wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti dẹ́kun ìwà ọ̀daràn ní gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn tí a gbọ́ tó jẹ́ kó di mímọ̀ pé lábẹ́ ìdarí ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájù ni rí àwọn àṣeyọrí kan ṣe ní àìpẹ́ yìí tó ní ṣe pẹ̀lú ìpolongo ìmọ̀ràn àti ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ wọn ọ̀dọ́ sí ọ̀nà tí ó dára tí ó sì lè jẹ́ kí wọ́n yàgò fún ìwà ọ̀daràn bí ẹgbẹ́ òkùnkùn, lílo oògùn olóró, lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Lára àwọn tí a gbọ́ tó jẹ́ kó di mímọ̀ pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ṣe àtẹnumọ́ rẹ̀ lórí bí lílo oògùn olóró ṣe ní nǹkan ṣe pẹ̀lú ìwà ọ̀daràn eléyìí tó ń pọ̀ sí ní àwùjọ wa. Ó sọ èyí ní ìgbà tí ó ń sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ gíga Al-Hikima University tí àkòrí ohun tí ó sọ tí ó sì jẹ́ àṣìlò oògùn olóró àti ètò ààbò lápapọ̀. Kíkọ́ àwọn ọ̀dọ́ ní ojúṣe àti ìwà rere ní ìpasẹ̀ ṣíṣàmúlò iṣẹ́ ọwọ́. Ó sọ èyí ní àpéjọ ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ẹ̀ka ìbánisọ̀rọ̀ àwùjọ ìyẹn mass communication student eléyìí tí wọ́n gbé kalẹ̀. Bákan náà, ó jẹ́ kó di mímọ̀ pé Pokakov pẹ̀lú àjọṣe Peace Club Abẹ́òkúta tí wọ́n jọ ní àjọṣepọ̀ eléyìí tí wọ́n pe àkórí ẹ̀ ní Better Me tí alákòóso ìpínlẹ̀ Ògùn igbákejì alukoro ASP Ọpẹ́yẹmí Olúbọ̀rọ̀dé eléyìí tó lé iwájú fún pẹ̀lú àjọṣepọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Lábísí Ọ̀nàbànjọ University àti FUNAB ní ìlú Abẹ́òkúta eléyìí tí wọ́n jìjọ ṣe papọ̀ níbi tí ASP Ọpẹ́yẹmí Olúbọ̀rọ̀dé eléyìí tó ti jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ṣetán láti wá ìyanjú sí ìwà ọ̀daràn pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ wa. Ó wá pe gbogbo òbí, alágbàtọ́, àwùjọ àti àwọn adarí ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti darí àwọn ọ̀dọ́ sí ojú ọ̀nà tó yẹ tí yóò sì so èso rere fún wọn tí yóò jẹ́ kí wọ́n wúlò fún ara wọn, orílẹ̀-èdè Nàìjíríà àti fún àwọn òbí wọn lápapọ̀. Ó sọ eléyìí kí àwọn òbí kí wọ́n lè bá mójútó àwọn ọ̀dọ́ wọn kí wọ́n sì lè tọ́ wọn sí ọ̀nà ní ọ̀nà tí kò ní jẹ́ kí wọ́n hu ìwà ìparun. Ibi tí a máa rí mọ́ fún ti àkókò yìí òun lélẹ̀. Ẹ máa bá wa ká lọ ní ìkànnì yìí fún ọ̀tun ètò ìròyìn ní yàjóyàjó tó bá ṣe ń wà la máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa like, ẹ subscribe, kẹ́ tún bá wa share líǹkì yìí, ẹ bá wa subscribe, kẹ́ follow wa. Kọ́lọ́sọ́ Kadija ní oníròyìn yín. Ẹ máa tẹ̀lé Hajiara Malifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí.